Àtíkù ti wọlé, ó kìlọ̀ fún àwọn Tinubu gidigidi. Alhaji Àtíkù Abubakar ti wọlé, kódà wọ́n ti gbé àsíá ẹgbẹ́ ADC fún un gẹ́gẹ́ bí ẹni tí yóò du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ wọn. Èyí ni pé kò sí ohun tí atẹ́gùn tún fẹ́ fi igi gẹdú ṣe. Bẹ́ẹ̀ nìkan bá ń bínú Àtíkù nínú ADC, tọ̀hún tún ara ẹ̀ jẹ́ ni o. Òun ni ẹgbẹ́ náà fà kalẹ̀. David Mark, alága ẹgbẹ́, àti gbogbo àwọn olóyè ẹgbẹ́ tó kù ló sì pawọ́pọ̀ tí wọ́n gbé àsíá ẹgbẹ́ náà fún ní àná òde, ìyẹn ní ọjọ́ 27 oṣù karùn-ún ọdún 2026. Ìbò tí ẹgbẹ́ òṣèlú náà dì yíkáyíká gbogbo Nàìjíríà ni wọ́n sọ pé Àtíkù fi wọlé torí òun ló ní ìbò tó pọ̀ ju ti gbogbo àwọn tó kù lọ. Ìbò tí òun nìkan ní jẹ́ mílíọ̀nù kan àti ẹgbẹ̀rún lọ́nà òjìlélẹ́gbẹ̀rin ó lé díẹ̀ 1,846,370. nígbà tí ìbò ti Rotimi Amaechi tó súnmọ́ jùlọ jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àti mẹ́rin ó lé 504,117. Muhammad Ayatollah sì ní ọmọ ìkẹyìn wọn léńjẹ. Ó mú ìbò ẹgbẹ̀rún lọ́nà mẹ́tàdínlọ́gọ́sàn-án àti ọgọ́fà, ìyẹn 177,120. Nínú ìbò tí wọ́n dì kọjá náà, iye ìbò tí Àtíkù fi ju Amaechi lọ lé ní mílíọ̀nù kan dáadáa. Ìbò náà pọ̀ jù, àfi bíi pé kì í ṣe ẹgbẹ́ òṣèlú kan náà ni wọ́n jọ wà ní. Ṣùgbọ́n ó kù ní ìbọn ń ró lọ̀rọ̀ yìí. Kò sẹ́ni tó lè sọ ohun tí yóò ṣẹlẹ̀ lẹ́yìn ìbò náà, torí bí a ti ń sọ yìí o, àwọn méjèèjì tí wọ́n jọ díje pẹ̀lú Àtíkù, ìyẹn Amaechi àti Ayatollah, kò tí ì kí bàbá náà kú oríire. Èyí tó fi hàn pé wọn ò faramọ́ èsì ìdìbò náà nìyẹn. Àwọn méjèèjì ló ti sọ tẹ́lẹ̀ pé àwọn ò ní faramọ́ èsì yòówù kí ẹgbẹ́ náà kéde nítorí màgòmágó tó wà nínú ètò tí wọ́n ṣe. Ṣùgbọ́n láì fọ̀tápè, àwọn aṣáájú ẹgbẹ́ ADC kò pe àwọn méjèèjì yìí síbi ìkéde náà. Àtíkù ni wọ́n kéde pé ó wọlé, wọ́n sì gbé àsíá ẹgbẹ́ wọn fún un. Nígbà tí àwọn èèyàn bá gbé ọ̀rọ̀ kan kalẹ̀, pàápàá ọ̀rọ̀ tó bá jẹ mọ́ ẹ̀tàn tàbí irọ́, àwọn tí wọ́n bá mọ̀ dí ọ̀rọ̀ náà, pàápàá tí wọ́n mọ ibi tí ọ̀rọ̀ náà yóò padà já sí, tí wọ́n bá fi lè sọ bẹ́ẹ̀ jáde, ọ̀tá ni àwọn ọlọ́rọ̀ yóò mú wọn. Wọn yóò bínú gidigidi sí wọn, wọn yóò sì sọ pé àwọn gan ni wọ́n fẹ́ ba nǹkan jẹ́. Bí ọ̀rọ̀ Alhaji Àtíkù Abubakar àti àwọn Peter Obi ṣe rí lọ́jọ́sí yìí nìyẹn o. Nígbà tí Peter Obi kéré mọ́lẹ̀ tó ń sáré lẹ́lẹ́ bí ẹran gbọ́fà, tó ní òun ò ṣe ẹgbẹ́ ADC mọ́, òun lọ sínú ẹgbẹ́ míì, gbogbo èèyàn ló ń bú o. Àwọn kan sì ní kò lè ṣe ìdíje, kò lè ṣe competition, ó ń sá lọ ni, ọ̀lẹ tí ò lè dúró kojú Àtíkù àtàwọn èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn tí wọ́n jọ díje pàápàá ń tàùn sí i. Ayatollah sọ pé ọmọdé olóṣèlú tí kò mọ nǹkan kan nípa òṣèlú ni. Àmọ́ ní báyìí ó dàbí pé Obi ló fẹ́ẹ́ gbọ́n jù nínú àwọn tí wọ́n jọ wà nínú ADC tí wọ́n ní àwọn fẹ́ẹ́ du ipò ààrẹ o. Torí nígbà tí òun ti rí pé ojú sánmọ̀ ń lọ, gbogbo ilẹ̀ ń pòyì, nígbà náà lòun ti ta lé kẹ̀kẹ́ ẹ̀, ó fòrúrìn, ó jáde sínú ẹgbẹ́ NDC, ọkàn ẹ̀ sì balẹ̀ ju tàwọn tó kù lọ. Àwọn Rotimi Amaechi àti Muhammad Ayatollah tí wọ́n dúró, tí wọ́n ní aláṣejù lòbí, ohun tó rélù wọ́n báyìí àwọn náà ò tí ì lè sọ, nítorí Àtíkù ti wọlé, ó ti gba sábúkẹ́ẹ̀tì, wọ́n sì ti gbé àsíá ẹgbẹ́ fún un. Ohun tí òun sì ń fẹ́ gan nìyẹn. Àtíkù mọ ohun tí òun ń fẹ́ tó fi kó àwọn èrò lọ sínú ẹgbẹ́ ADC. Kò sí sóhun méjì tó ń fẹ́ náà ju láti tún kojú ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́ẹ̀kan sí i. Ó hàn pé Àtíkù ní àgbójúlé kan, àgbójúlé pé gbogbo kómìdèkómì òun yóò wọlé ìbò tàsìkò yìí ni. Torí bí kò bá jẹ́ bẹ́ẹ̀, ọgbọ́n àti ète tó dá báyìí láti rí i pé òun lẹgbẹ́ òun àti ọ̀pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ náà fà kalẹ̀, tí ò tún sí ẹni tó lè bá òun dupò náà, ó ṣeé ṣe kó má ṣe wàhálà tó báyìí bí kò bá ní àgbójúlé kankan. Bó tiẹ̀ jẹ́ pé àwọn alátakò ẹ̀ ò yẹ pariwo pé ọmọ kékeré tó ní bí òun bá dàgbà tán, tí òun bá lówó, orí ẹyẹlé lòun yóò máa jẹ, orí ẹyẹlé náà ni ò ní jẹ́ ó dàgbà, bó bá sì dàgbà, orí ẹyẹlé náà ni ò ní jẹ́ ó lówó lọ́wọ́. Síbẹ̀
Àtíkù kò wọ apá ọ̀dọ̀ tiwọn yẹn. Ohun tí òun ń sọ ni pé lójú onílé ni jẹjẹrẹ ti jẹlé. Àpáàdì tó bá dojú kò giri tó giri ni. Èyí tí òun mú yìí òun yóò mú délẹ̀ ìlérí torí kì í ṣe àmúbọ́ rárá. Ohun tí David Mark tó gbé àsíá ẹgbẹ́ wọn fún un náà sì sọ nìyẹn. Ó ní àwọn ọmọ Nàìjíríà ń wo àwọn báyìí bí àwọn ṣe ń gbé àsíá lé Àtíkù lọ́wọ́, pé wọ́n ń wo àwọn pé ẹgbẹ́ ADC ó gbàjọba, pé kò sì sí ohun tó dí àwọn lọ́wọ́ mọ́, kò sí ohun tó lè ká àwọn lọ́wọ́ kò, àfi kí àwọn gbàjọba náà lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣe ayé àwọn ọmọ Nàìjíríà játijàti. David Mark ní pẹ̀lú èyí tó ṣẹlẹ̀ yìí ó ti ṣeé ṣe. Nígbà náà ni Àtíkù sọ̀rọ̀ lẹ́yìn tó gba àsíá ẹgbẹ́ náà tán. Ṣé ẹni tí wọ́n torí ẹ̀ padìyẹ ìwé ló ń jẹ. Òun ní àkọ́kọ́ iṣẹ́ tó wà níwájú òun ni láti rí i pé àti Amechi àti Hayatuddin tí àwọn jọ du ipò náà, àfi kí àwọn jọ ṣiṣẹ́ pọ̀ o. Ó ní kò sí ẹnìkankan tó gbégbá orókè nínú ìdìbò abẹ́lé náà, bẹ́ẹ̀ ni kò sí ẹnìkankan tó fìdí rẹmi. Ó ní gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta làwọn jọ wín ni, kò sẹ́ni tó jákulẹ̀ nínú àwọn. Àtíkù ní bó bá jẹ́ 20 làwọn, bó jẹ́ 30 làwọn tí àwọn jọ du kínní náà, ẹnìkan náà ni yóò kúkú wọlé. Ọlọ́run kàn ṣe tó jẹ́ òun Àtíkù ló ń wọlé ni, pé bó bá sì jẹ́ nínú wọn náà ló wọlé, òun ìbá gbárùkù ti tọ̀hún dáadáa. Ó ní iṣẹ́ tó wà níwájú àwọn, iṣẹ́ láti lé APC lọ ni. Ó ní ìyẹn náà ni kí gbogbo àwọn jọ gbájúmọ́, bí àwọn ò bá sì wà níṣọ̀kan kí àwọn jọ ṣiṣẹ́ pọ̀, yẹ̀yẹ́ làwọn aráabí náà yóò máa fà wọ́n ṣe. Àtíkù ní kì í ṣe nítorí ara òun lòun ṣe wá o, nítorí àwọn ọmọ Nàìjíríà ni. Ó ní ta ni ò mọ̀ pé àwọn ìjọba yìí ń fìyà jẹ àwọn ọmọ Nàìjíríà, pé ẹni orí ẹ̀ bàjẹ́ fúnra ẹ̀ mọ̀ o, ẹni tí yóò sọ fún tí yóò dìjà ló ń wá. Àwọn tí wọ́n ń ṣèjọba yìí náà mọ̀ pé àwọn ò ṣe dáadáa tó, wọ́n mọ̀ pé àwọn ò kún ojú òṣùwọ̀n, wọ́n mọ̀ pé apá àwọn ò ká ohun tó wà nílẹ̀ yìí rárá, kinní náà ti bọ́ mọ́ wọn lọ́wọ́. Ohun tó fà á tó wá fi kìlọ̀ fún àwọn Tinubu àti ìjọba rẹ̀ nìyẹn. Ó ní kí eku lé gbọ́ kó sọ fún toko, kí àdán gbọ́ kóró fóòbẹ̀, kẹ́nìkan má pé òun ò gbóhùn ṣàwòrò bó bá ń lọ sóde. Àwọn aṣáájú APC àti àwọn ọmọ ẹgbẹ́ náà tí wọ́n ń gbọ́ bí Àtíkù ti joyè afọ́koko níkùlé ọ̀lẹ tó sáà ń pariwo ọ̀rọ̀ yìí, àwọn ò ka ọ̀rọ̀ ẹ̀ sí bàbàrà o. Àwọn kan sọ pé ọjọ́ orí ti ń dààmú bàbá, àìsàn àgbà ti fẹ́ máa wọlé sí i lára. Wọ́n ní ọ̀rọ̀ Àtíkù bíi ti akówárápá tó ń lọ sóde tí ìyá ẹ̀ ní kó má jà ní o. Ṣé gbogbo ọmọ ni jagun lójú ìyá ẹ̀? Àmọ́ tó bá dọ̀hún tó bá jà ń kọ́, ta ló lè dààmú gan-an? Pé Àtíkù kàn ń sọ̀rọ̀ bíi rédíò asọ̀rọ̀mágbèsì ni. Wọ́n ní nígbà tó léyìn kò rí ẹnìkan bù jẹ, ká má dì í wá sọ ní ìsìn tí gbogbo eyín ti ká tán. Àmọ́ Àtíkù ò gbà yẹn. Ohun tó ń wí náà ni pé ìkìlọ̀ gidi lòun fẹ́ ṣe. Ó ní òun mọ̀ pé ọkàn àwọn Tinubu kò balẹ̀ mọ́ báyìí nígbà tí wọ́n ti gbọ́ pé òun ti gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ APC. Ó ní wọn yóò bẹ̀rẹ̀ sí sákolobákolobà káàkiri báyìí ni. Ṣùgbọ́n kí wọ́n ṣọ́ra wọn lọ́dọ̀ òun o, kí wọ́n má ṣèṣì sọ pé àwọn yóò di ẹgbẹ́ ADC lọ́wọ́, tàbí pé àwọn yóò lo kóòtù tàbí INEC láti bẹ̀rẹ̀ òfin pákáleke kan nítorí àwọn, pé tí wọ́n bá dán irú ẹ̀ wò, ara wọn ò ní gba ohun tí òun yóò ṣe fún wọn. Àtíkù ní òun sọ eléyìí nítorí ó dá òun lójú pé labalábá tó bá dìgbò lẹ́gùn ni o, aṣọ rẹ̀ yóò fàya. Bí àfòpiná kan sì lóhùn yóò pa iná súyà, ẹ̀ràn yóò túbọ̀ pọ̀ sí i lórí igbá mẹ̀súyà ni. Àtíkù ní gbogbo kinní yìí làwọn mọ̀ o, kò sí èyí tó ṣàjòjì sí àwọn níbẹ̀ o. Ìtàn ìnàkí lójú àwọn ò tó, àmọ́ tó bá jẹ́ tọ̀bọ ni àwọn ọmọ púpọ̀ níbẹ̀ ò jàre. Ó ní òun mọ ohun táwọn APC lè máa sáré ṣe pẹ̀lú agbára ìjọba tó wà lọ́wọ́ wọn báyìí, tí wọn yóò bẹ̀rẹ̀ eré àsádijú, tí wọn yóò gbé àwọn adájọ́ wọn dìde, tí àwọn yẹn yóò bẹ̀rẹ̀ sí í dájọ́, tí wọ́n lè sọ pé ADC kì í ṣe ẹgbẹ́ òṣèlú, tí wọ́n lè sọ pé ADC kò kún ojú òṣùwọ̀n, tí àwọn ìjọba APC yóò gbé ẹjọ́ rádaràda kan jáde, tí àwọn adájọ́ wọn náà yóò sì máa ṣe rádaràda, tí INEC yóò sì bẹ̀rẹ̀ sí ṣe rádaràda, tí àwọn iléeṣẹ́ ààrẹ àtàwọn agbófinró wọn yóò sì máa ṣe rádaràda kiri. Ó ní níbikíbi tí wọ́n bá ti gbé irú nǹkan báyìí wá làwọn yóò ti máa dúró dè wọ́n, torí bó bá ya lóòró àwọn yóò jọràn ni o, bó bá sì jẹ́ níbù ló ti ya àwọn yóò ràn. Kì í ṣe pé àwọn yóò sá fún wọn kọ́, àwọn yóò dúró láti kojú wọn ni. Ohun tí eléyìí sì jọ ni pé Àtíkù ti múra ìjà, bó ti múra láti díje
bẹ́ẹ̀ ló múra láti fa wàhálà bí ọ̀rọ̀ bá dójú ẹ̀. Ó sì dájú pé bó ti ṣe ń pààrà ilé ẹjọ́ láti ọjọ́ yìí wá náà ni yóò tún máa lọ o. Torí láti ọdún 2007 bóyá ní àsìkò ìbò kan dé tí Àtíkù kò gba ilé ẹjọ́ lọ. Bí kò pe ẹjọ́ nígbà ìdìbò abẹ́lé ẹgbẹ́ wọn, yóò pẹjọ́ lẹ́yìn tí wọ́n bá dìbò náà tán. Kò sí àní-àní níbẹ̀ pé ohun tí yóò ṣẹlẹ̀ lásìkò ìbò tó ń bọ̀ yìí náà nìyẹn. Bó sì tilẹ̀ jẹ́ pé àwọn aṣáájú APC kan sọ pé àfòpiná tó fẹ́ pa fìtílà ara ẹ̀ ni yóò pa. Àwọn míì ní kí wọ́n jìnnà sí Àtíkù o, ẹni tí yóò sọ lẹ́nu lásán ló ń wá kiri. Àmọ́ ibi tí ọ̀rọ̀ wà fún Àtíkù gan, òun fúnra ò tí ì kọjú síbẹ̀ o. Kó má jẹ́ níṣe ni bàbá náà fi àwọn oníjà sílẹ̀ tó ń gba àwọn alápẹpẹ mú, tó fi àrùn ẹ̀tẹ̀ sílẹ̀ tó ń lé làpálàpá kiri. Àwọn Amechi àti Hayatuddin ti sọ láti bẹ̀rẹ̀ pé àwọn ò ní gba èsì ìdìbò náà. Kódà Amechi ti ní òun ń lọ sílé ẹjọ́. Lóòótọ́ sì ni pé Àtíkù ti lọ rí Amechi, síbẹ̀ kò tí ì sẹ́ni tó gbọ́ ohun tí àwọn èèyàn náà sọ. Wọn kò sì fi bò tẹ́lẹ̀ pé àwọn ò ní gbà, àwọn yóò jọ náà tán bí owó ni. Ìyẹn ni pé aláǹgbá tó fi bẹ́síkùlù sójú, ògiri ni yóò fi wò. Bí àwọn méjì yìí kò bá gbà fún Àtíkù, gbogbo ìhàlẹ̀ tó ń ṣe yìí bí àgbà tó ń fọ́ ní káàláì lówó lọ́wọ́ ni. Ó ń jẹnu ara ẹ̀ níyà ni o. Bẹ́ẹ̀ ni ní tòdodo ìtí wà lọ́rùn ọ̀pẹ. Àwọn gbèsè ẹjọ́ kan wà nílẹ̀ fún ADC tí wọn ò tí ì yanjú. Bóyá ni kò sì jẹ́ ìyẹn ló ń jẹ́ kí Àtíkù pariwo pé òun ò ní gbà o, àwọn yóò fà á tí yóò tó ara àwọn bí àwọn APC bá ran àwọn kan lọ́wọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí gbé ẹjọ́ burúkú kan dìde. Àmọ́ àwọn kan ń sọ pé o, bí ẹnìkan bá wà lóòótọ́ tó lè fèsì àwọn Tinubu àti ẹgbẹ́ òṣèlú ẹ̀, pé Àtíkù ni o. Pé àwọn tó kù ń nì, ọmọ kékeré tí ò láyà akẹ́bọjẹ ni wọ́n. Àwọn tí wọ́n sì láyà akẹ́bọjẹ nínú wọn, àwọn ò láyà èṣù. Àwọn tó láyà èṣù ò láyà Ṣàngó, bẹ́ẹ̀ Ṣàngó lọkọ Ọya. Níbi tí ọ̀rọ̀ náà dé dúró nìyí, Àtíkù ti gba àsíá ẹgbẹ́ òṣèlú ADC. Amechi àti Hayatuddin láwọn ò tí ì gbà. Àtíkù kìlọ̀ fún àwọn APC kí wọ́n má tẹ̀rí sí ohun tí kò kàn wọ́n, kí wọ́n má bàa di apárí ọ̀sán gangan. Bẹ́ẹ̀ ni ẹjọ́ oríṣiríṣi wà ní kóòtù fún ADC. Àfi ká farabalẹ̀ ká wòye ọ̀rọ̀ náà, ká máa wo ibi tí iná orin ń jó lọ. Ọláìwọlá alága ló ń ṣe àyẹ̀wò sí ọ̀rọ̀ ADC àti Alhaji Àtíkù Abubakar tí wọ́n fà kalẹ̀, tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú ìsinmi ọdún iléyá o.